A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu darapọ̀ mọ́ àwọn Mùsùlùmí lánàá láti bá wọn kí ìrun Jímọ̀tì ní Lekki Central Mosque, ìpínlẹ̀ Èkó, níbi tí ìmáàmù ti rọ ààrẹ kí ó dúró ṣinṣin nínú àfojúsùn rẹ̀ àti mú ayé rọrùn fún ọmọ Nàìjíríà láàárín gbogbo ìpèníjà àti awuyewuye tó ń lọ lórílẹ̀-èdè. Àfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú, Báyọ̀ Ọ̀nànúgà fi léde. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé níbi wáàsí ni ìmáàmù tí wọ́n gbà lálejò, Dr. Salaudeen Munirudeen Aríyáde, ti gbóríyìn fún ààrẹ lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní iṣẹ́ ìdàgbàsókè tí ìṣèjọba ń ṣe, bí ó ti rán ààrẹ létí wípé ipò adarí a máa mú oríṣiríṣi àhesọ dání. Ìmáàmù ní ààrẹ kò lè tẹ́ gbogbo ènìyàn lọ́rùn ní ìgbà kan náà, ṣùgbọ́n kí ó gbájúmọ́ iṣẹ́ ìlú. Ó fi kún un wípé àwọn ń gbàdúrà fún un, yóò sì ṣe àṣeyọrí. Lára àwọn tí ó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú ààrẹ lọ mọ́ṣáláṣí láti rí olórí òṣìṣẹ́ Fẹ́mi Gbàjàbíàmílà, National Security Adviser Nuhu Ribadu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó, Dr. Ọbáfẹ́mi Hamzat, pẹ̀lú àwọn alámòjútó mọ́ṣáláṣí ni wọ́n gba ààrẹ àti ikọ̀ rẹ̀ lálejò. Ogúnjọ́ oṣù Kejìlá ni ààrẹ ti dé sí ìpínlẹ̀ Èkó láti wá ṣe ayẹyẹ òpin ọdún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Láàárín rògbòdìyàn àti ìṣòro ààbò tó dojúkọ Nàìjíríà, akọ̀wé ìjọba àpapọ̀ SGF George Akume ti fẹ́ ìyàwó tuntun. Aya SGF tuntun ní olórí Zainab Nguemba George Akume Dajor, tí í ṣe aya àná fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì. Abraham W.D. Dajor ni ó ṣe àfihàn ìkéde yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook lánàá. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé gbogbo ẹbí Dajor fi inú dídùn darapọ̀ mọ́ bàbá wọn, ẹ̀gbọ́n, ìbátan wọn, ọlọ́lá jùlọ akọ̀wé ìjọba àpapọ̀ Senator George Akume Jugu Dajor, láti kí aya rẹ̀ tuntun tí ó ṣọ̀wọ́n, olórí Zainab Nguemba George Akume Dajor, káàbọ̀ sínú ẹbí Dajor. Wọ́n ní àwọn fi ìmoore hàn sí àwọn olólùfẹ́ Akume fún àtìlẹ́yìn wọn gbogbo ìgbà, pàápàá jùlọ lásìkò ìdàpọ̀ pẹ̀lú olórí Zainab. Síwájú àkókò yìí ni olórí Zainab Ọ̀títì Ọ̀bánà kọ́kọ́ fẹ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì níbi ètò ìgbéyàwó ìbílẹ̀ tí ó wáyé ní ọjọ́ 12 oṣù kẹta ọdún 2016 ní ìlú Benin, ìpínlẹ̀ Edo, pẹ̀lú ètò ìdúpẹ́ àti wẹ̀jẹwẹ̀mu reception tí ó wáyé lọ́jọ́ kejì ní Royal Court Ilé-Ifẹ̀, ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n oṣù kẹjọ ọdún 2017 ni ìgbéyàwó yìí forí ṣánpọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Oyè Yèyé Aṣíwájú gbogbo ilẹ̀ Oòduà àti Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá tí wọ́n fi dá obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu lọ́lá àti Ṣèyí Tinubu láti ọwọ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì láti fi sààmì ayẹyẹ ọdún kẹwàá rẹ̀ lórí oyè, àti Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wádé tún ti ń dá awuyewuye èmi jùwọ́ ìwọ ojú mi sílẹ̀ láàrin ọba méjèèjì. Àwọn alátìlẹyìn ọba méjèèjì ni wọ́n tún bẹ̀rẹ̀ sí í kóná àríyànjiyàn láti fìdí ẹ̀ múlẹ̀ ẹni lágbára jù. Ọjọ́ 7 oṣù Kejìlá ni Ọba Ògúnwùsì fi oyè Yèyé Aṣíwájú dá Ìyáàfin Tinubu lọ́lá, oyè tí aya olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀, olóògbé Hannah Ìdòwú Dìdeolú Awólọ́wọ̀ dìmú kí ó tó di olóògbé. Níbi ayẹyẹ yìí láti rí àwọn èèyàn jàǹkàn-jàǹkàn lórílẹ̀-èdè bíi Olú of Warri, Ògíàmì Atúwàṣe kẹta, Sultan ilẹ̀ Sokoto Alhaji Muhammadu Sa'ad Abubakar, Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Gàndí Afọlábí, pẹ̀lú àwọn adarí mìíràn lórílẹ̀-èdè. Ọ̀sẹ̀ méjì lẹ́yìn èyí ni Ọba Ọ̀wádé fi oyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá, tí wọ́n rí gẹ́gẹ́ bí oyè ńlá fún ẹni ọ̀wọ̀ ní ilẹ̀ Yorùbá, dá ọmọ Ààrẹ Bọ́lá Tinubu, Ṣèyí Tinubu, lọ́lá ní ọjọ́ 21 oṣù Kejìlá. Ọ̀pọ̀ ọba aládé, oníṣòwò ńlá àti olóṣèlú ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ. Lára wọn ni Olúwo ilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Àkànbí,
Síwájú àkókò yìí, nínú oṣù kẹjọ ni Ọọ̀ni fi oníṣòwò ará Ìbàdàn Dọ̀tun Sànúsì jẹ oyè Ọ̀kánlọ́mọ ilẹ̀ Yorùbá, ìgbésẹ̀ tí Ọba Ọ̀wọ́adé kọ̀ jálẹ̀ bí ó ti fún Ọọ̀ni ní wákàtí 48 láti fi gba oyè yìí padà. Ọba Ọ̀wọ́adé ṣe àríyànjiyàn wípé Aláàfin nìkan ni ó ní àṣẹ àti fi irúfẹ́ oyè bẹ́ẹ̀ tí ó bá jẹ́ ti ilẹ̀ Yorùbá tani lọ́rẹ. Ọ̀rọ̀ Aláàfin yìí dá awuyewuye sílẹ̀ tí ọ̀pọ̀ sì rí ní ìgbàgbọ́ wípé Ọọ̀ni ni ó ń bá wí. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Aláàfin tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ni ó ti ní ìtàn ṣe àtìlẹ́yìn fún ipò Aláàfin kí ẹnikẹ́ni má yí ìtàn padà. Ó ní ọ̀rọ̀ kábíyèsí kìí ṣe láti fi kan ẹnikẹ́ni lábùkù, òótọ́ ọ̀rọ̀ ló ń sọ. Ó jẹ́ ẹ̀tọ́ Aláàfin láti fi oyè tí ó bá jẹ́ ti ilẹ̀ Yorùbá dá ẹni bá wù ú lọ́lá. Ọba Yorùbá mìíràn ní àǹfààní sí èyí. Àkọọ́lẹ̀ fìdí èyí múlẹ̀, kìí ṣe àgbélẹ̀rọ. Aláàfin kìí ṣe copycat tàbí ẹni ń bá ẹnìkan díje, bẹ́ẹ̀ ni kò ṣe inúnibíni sí ẹnikẹ́ni. Àlàáfíà ilẹ̀ Yorùbá ni ó jẹ ẹ́ lógún. Ohun tí ó tọ́ tí ó tún ní ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó máa ń ṣe. Ó fi kún un wípé kò sí aáwọ̀ láàrin Ọọ̀ni àti Aláàfin, kí ará ìlú yéé sọ ohun tí kò ṣẹlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn olùgbé ìlú Jábó ní ìjọba ìbílẹ̀ Tambuwa, ìpínlẹ̀ Sokoto ti ṣàlàyé ìrírí wọn lẹ́yìn ìkọlù àdó olóró ojú òfurufú alágbára tí ilẹ̀ US ṣe sí agbègbè wọn ní alẹ́ ọjọ́ Ẹtì, tí ọ̀pọ̀ rò wípé ìjàmbá ọkọ̀ òfurufú ni ó wáyé. Olùgbé kan, Abubakar Shehu jábọ̀, tí í ṣe òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Tambuwa, ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 10 ààbọ̀ alẹ́. Shehu jábọ̀ ṣàlàyé wípé ariwo ńlá àti iná tí ó ṣẹ́yọ ni ó mú àwọn rò wípé ọkọ̀ òfurufú ní ìjàmbá, ṣùgbọ́n nígbà tí àwọn súnmọ́ làwọn rí wípé kìí ṣe ọkọ̀ òfurufú, nǹkan mìíràn ni ó jẹ́ pátápátá. Sàràkí Fàràn Jábọ̀ Muhammadu Abubakar wá sọ àsọdájú wípé tipẹ́tipẹ́ ni ìlú Jábọ̀ àti Bágínì ti ń gbé ní àlàáfíà. Àwọn kò fi ìgbà kankan gba terrorist tàbí bandits mọ́ra. Ó ṣe ìrántí ìṣẹ̀lẹ̀ ajínigbé tí ó wáyé ní ọdún 2000 bí ó ti ní ìlú wọn wà ní ìrọ̀rùn láti ìgbà náà. Ìdí nìyí tí ìṣẹ̀lẹ̀ yìí fi jẹ́ kàyéfì. Olùgbé abúlé Bágínì kan ṣe àpèjúwe ìdúgbàmù yìí ní èyí tí ó bà wọ́n lọ́kàn jẹ́ nítorí bí ọ̀pọ̀ ẹbí ṣe ń gbáradì àti lọ sùn ni ìdúgbàmù wáyé àti èéfín tó ní agbára tí ó dá ìjayà sílẹ̀ bí ará abúlé ṣe ń sá àsálà fún ẹ̀mí wọn. Èyí ń wáyé bí àwọn aláṣẹ ìpínlẹ̀ Sokoto ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí àkọọ́lẹ̀ ikú lẹ́yìn ìdúgbàmù àdó olóró ojú òfurufú tí ilẹ̀ US ṣe sí abúlé Jábọ̀. Adarí ọlọ́pàá lágbègbè Area Commander Mohammed Agi wà níbi ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n kọ̀ láti sọ̀rọ̀ lórí ìdúgbàmù, bí ó ti rọ adarí ìlú Jábọ̀ kí ó gba àwọn olùgbé nímọ̀ràn láti má dé ibi ìṣẹ̀lẹ̀ tàbí fi ọwọ́ kan ohunkóhun níbi ìṣẹ̀lẹ̀. Commandant of Base 15 Explosive Ordnance Disposal (EOD) ní ìpínlẹ̀ Sokoto, Hasan Jatau, tí ó pa ibi ìṣẹ̀lẹ̀ yìí mọ́, ní ó ṣe pàtàkì láti dènà ìfarapa níbi ìdúgbàmù, pàápàá jùlọ àwọn àdó tí kò bá tíì dún tán. Ó ní orí kó wa yọ wípé kò sí àkọọ́lẹ̀ ikú, bẹ́ẹ̀ ni kò sẹ́ni farapa níbi ìdúgbàmù. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, ìjọba ìpínlẹ̀ Sokoto kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀, ṣùgbọ́n igbákejì gómìnà ni a gbọ́ wípé ó ti ń gbáradì àti wá ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti ṣe ìrántí olóògbé gómìnà àná Rotimi Akeredolu bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní adarí tí iṣẹ́ rẹ̀ ń túbọ̀ ń fọn rere rẹ̀ fún ìṣèjọba gidi. Gómìnà sọ èyí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí ní ìlú Àkúrẹ́ láti fi sàmì ayẹyẹ ọdún kejì tí Akeredolu jáde láyé. Gómìnà ní olóògbé gómìnà ni ó kọ́kọ́ ń béèrè fún ọlọ́pàá ìpínlẹ̀, ó sì kó ipa pàtàkì
láti mú kí àwọn gómìnà ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ṣe ìdásílẹ̀ South West Security Network tí wọ́n pè ní Àmọ̀tẹ́kùn láti fi mú ètò ààbò le ní ẹkùn wọn. Ayédàtiwá ní olóògbé gómìnà ṣe ohun mánigbàgbé tí ó pọ̀, lára rẹ̀ ní àfojúsùn rẹ̀ láti ṣe àgbékalẹ̀ adarí ọjọ́ ọ̀la. Ó tún ní ìgbàgbọ́ nínú ètò òfin àti ìṣèjọba gidi. Gómìnà fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ondo àti èèyàn inú rẹ̀ yóò tẹ̀síwájú àti máa bu ọlá fún ìrántí Akérédolú fún ìgbìyànjú rẹ̀ lórí pín-ire láre, ìdájọ́ òdodo àti ìṣọ̀kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.